ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV. Ojú ara àwọn tó jẹ́ ajínigbé nílẹ̀ Yorùbá rèé. Ńṣe ni ọwọ́ máa padà bá ní agbègbè Ewékorò nípínlẹ̀ Ògùn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti bà á. Wọ́n ní ìwádìí tó yẹ kó lọ́rìn ṣì ń lọ. Akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò OPC, So-Safe àtàwọn ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n fi padà gbá wọn mú ṣíkún. Àdúpẹ́ láriwo tó sọ ọ̀pọ̀lọpọ̀ ló ní irú eléyìí la fẹ́ o, kọ́wọ́ tètè bá wọn. This is terrible. Ẹ̀yin olórí burúkú tẹ̀ wá jí wọn gbé kíni. Eléyìí ló yìnbọn tó yìnbọn. Eléyìí wọ́n ló yìnbọn. O ò ní ṣoríire. Bẹ́ẹ̀ ni o ò ní ṣoríire. Pẹ̀lú ẹ má fọkàn o, ẹ má fọkàn o, ẹ má fọkàn o. Ẹ fi wọ́n lẹ̀ ẹ má fọkàn o, ẹ má fọkàn o. Ìgbé ọmọ aṣọ wọn bẹ̀ náà kò sí. Sí your back, see your back. Ọmọ aṣọ wọn bẹ̀ náà. Àwọn olórí burúkú. Wọ́n lọ ń ṣe máa mú yín nìyí. Ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell option all. Ẹ like kẹ́ comment ló bá tán. Èyí mà tún ga o. Àwọn jàǹdùkú yọ ojú akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 12 kan. Orílẹ̀-èdè Nàìjíríà lèyí tún ti ṣẹlẹ̀. Irú kí lèyí láriwo tó gbàgbòrò. Àwọn jàǹdùkú yọ ojú akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 12. Àwọn jàǹdùkú méjì tẹ́nikẹ́ni kò mọ̀ rí ló sì ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí ohun tí ìròyìn fi léde. Èyí wáyé níjọba ìbílẹ̀ Ganjuwa nípínlẹ̀ Bauchi. Najib Hussein lórúkọ akẹ́kọ̀ọ́ náà. Ọmọ ìpínlẹ̀ Kano ni wọ́n pè é. Ó wá kẹ́kọ̀ọ́ nílé kéwú kan ní ìpínlẹ̀ Bauchi lágbègbè Kafin Madaki. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi nípasẹ̀ ẹni tí í ṣe alukoro wọn Ahmed Wakil ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fóníròyìn. Ó ṣàlàyé pé òótọ́ ni o, ọmọkùnrin yẹn akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 12 ni wọ́n sì mú wọ́n gbé e lọ síbi igbó kan, wọ́n yọ ojú rẹ̀ ọwọ́ ọ̀tún. Kódà iléeṣẹ́ ọlọ́pàá inú wa bàjẹ́ nígbà tá a rí i, ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ sí gbègbésẹ̀ láti wá àwọn afurasí náà nítorí àwọn afurasí ọ̀hún ọ̀kadà lẹ́yìn wọ́n gbé wá láti wá fi gbé e tí wọ́n sì dá a dúró síbi igbó níbi tí wọ́n ti padà yọ ojú ọ̀tún rẹ̀ tí wọ́n sì fi sílẹ̀ síbẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Ọlá àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ló jẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ nílé kéwú ni wọ́n tètè ràn án lọ́wọ́ dé ọ̀dọ̀ àáfàá wọn tí wọ́n fi padà gbé lọ sílé ìwòsàn. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Aminu Hussein Alhassan ti pàṣẹ ìwádìí kí wọ́n sì ṣèwádìí tó lọ́rìn lórí àwọn jàǹdùkú ẹni bí tí wọ́n wúrú wàyí tí wọ́n sì ṣọṣẹ́ burúkú náà. Ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell option all. Ẹ like kẹ́ comment ló bá tán. Ìlú mọ̀ọ́ká gbòǹsáfẹ́fẹ́ ni Yẹmí Sòǹdé pariwo síta pé abanilórúkọjẹ́ kan ti ń fúngun mọ́ mi ní kọ̀rọ̀ o. Ó lóun fẹ́ gbé àwòrán oníhòòhò mi jáde. Ó sọ pé òun ò tó gbé síta lójú òpó ayélujára bí òun bá kọ̀ láti san ẹgbẹ̀lẹ́mọ̀kan owó fún òun. Yẹmí Sòǹdé ló ṣàlàyé pé mo sọ fún un pé kó fi fídíò náà ránṣẹ́ fún mi kí n tiẹ̀ kọ́kọ́ wò ó. Ó fi ibi tí mo ti bọ́ṣọ ránṣẹ́ sí mi lémi nìkan ni o nínú yàrá. Ó tún sọ fún mi pé Côte d'Ivoire ni òun gbé. Ó tún wá ń sọ fún mi pé 500,000 naira sí 1.5 million naira lòun fẹ́ gbà lọ́wọ́ mi kó má bàa gbé síta. Yẹmí Sòǹdé sọ pé ó ń sọ fún un pé ó yá o, ó jẹ́ tètè lọ gbé sójú òpó ayélujára nítorí pé mi ò ní owó kankan. Àágùn ojú mi, owó tí mo pa kì í ṣe fúnrú ẹ̀yin yìí. Yẹmí Sòǹdé jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ eléyìí tí ìlú mọ̀ọ́ká tó jẹ́ ẹni tó ní iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti Yes FM tó wà nílùú Ìbàdàn. Ó pariwo síta o, ó ní ẹ jọ̀wọ́ ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí kalẹ̀ o nítorí ẹnìkan ti ń dún mọ̀húrú mọ́ mi ní kọ̀rọ̀ yàrá tó ń sọ wípé mo gbọ́dọ̀ sanwó kó má bàa fi àwòrán òwò mi síta. Ó ní àkáṣe èmi fúnra mi ò lẹ́bọ lẹ́rù, ọkàn mi sì kúkú balẹ̀, ṣùgbọ́n fídíò tó lòún rí ọ̀hún èmi nìkan mo wà ńbẹ̀. Inú yàrá sì ni mo wà, mo bọ́ sọ lọ́rùn mi kì í sì ṣe fún ohunkóhun, ṣùgbọ́n o
mo tètè ń pariwo síta báyìí káwọn èèyàn kí wọ́n lè tètè mọ̀. bẹ́ẹ̀ bá gbàgbé onírúurú àwọn ìfi àwòrán ẹni sóde ní ìhòòhò ló sábà máa ń wáyé, ọ̀pọ̀lọpọ̀ náà ló sì ti máa ń dún mọ̀húrú máwọn ẹlòmíì lórí irú eléyìí. Oníkálukú ló ti ń fi onírúurú ojú wò ó. Ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín, ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó fìdí kalẹ̀ sí Ìlọrin ti dájọ́ kú fún àwọn akẹ́kọ̀ọ́ méjì, Abdulazeez Ismail àti Àjàlá Olúwatìmílẹ́yìn, fún ẹ̀sùn ìṣekúpani sí akẹ́kọ̀ọ́ fásitì obìnrin tó wà ní Ìlọrin, ìyẹn University of Ìlọrin. Blessing Ọlájídé lórúkọ ọmọbìnrin náà tó wà ní ìpele kẹta. Wọ́n ṣekú pa á. Ọlájídé ni wọ́n fipá bá lájọṣepọ̀ ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2021 látọwọ́ àwọn ọmọkùnrin tẹ́ ń wojú wọn yìí. Wọ́n ní ilé ẹ̀gbọ́n rẹ̀ obìnrin tó wà nílùú Ìlọrin gan ni wọ́n ti hùwà burúkú náà sọmọbìnrin ọ̀hún nígbẹ̀yìn tí wọ́n tún gbẹ̀mí ẹ̀. Adájọ́ Ibrahim Yusuf ló gbọ́ ẹjọ́ náà pẹ̀lú ẹ̀sùn ẹlẹ́ga 11. Ilé-ẹjọ́ dájọ́ ìtúnisílẹ̀ fún àwọn méjì tí wọ́n jẹ́ onímọ̀-ẹ̀rọ tó lọ́wọ́ sí bí wọ́n ṣe sí ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ Ọlájídé tí wọ́n sì wọ owó rẹ̀ jáde kúrò nínú àpò àsùnwọ̀n ilé-ìfowópamọ́ ẹ̀. Kọmíṣánná ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Kwara Sulaiman Janwodo ló sọ fóníròyìn pé ó bani nínú jẹ́ gan-an pé àwọn ọ̀dọ́ la bá nírú ipò yìí, àwọn gan ló ń wúrú ìwà burúkú bẹ́ẹ̀. Ìyẹn ni pé ọjọ́ iwájú ilẹ̀ Nàìjíríà ó mì lórí lọ́rùn o, ó sì nílò ọ̀pọ̀ iṣẹ́ nítorí kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè di ẹni tí yóò lè wúlò fáyé ara wọn àtàwùjọ. Fàánú yanjú Ọlọ́run mi, fàánú yanjú ẹ̀ o. Èyí tó lè kókókó nínú ayé mi, èyí tó lè kókókó nínú ọ̀rọ̀ ayé mi, bàbá mi. Fàánú yanjú Ọlọ́run mi, fàánú yanjú ẹ̀ o bàbá. Ẹ pẹ̀lẹ́ mẹ́yẹn o, ẹ̀yin olólùfẹ́ mi, Àyàn Owó Ẹ̀yẹ lórúkọ mi bẹ́ẹ̀ ti mọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín, ẹ máa wo Bembeyeke TV lórí YouTube, ẹ ní regret ẹ subscribe sí, ẹ máa comment sí, ẹ máa refer ẹ fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, ayé náà ò ní wà lójú kan náà. Àyàn Owó Ẹ̀yẹ ni mo jẹ́. God bless you. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín, ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni, ẹ máa wò ó lóní Bembeyeke.